ẹ ṣọ́ra o, èyí lohun tí Emefiele fẹ́ ṣe fáwọn tó fẹ́ ta ilé ẹ̀ àtàwọn tó fẹ́ rà á o. Ìjọba Nàìjíríà kì í mú nǹkan ní kóyákóyá báyìí rí. Kàsá sọ pé wọn kì í síríọ̀sì nídìí ọ̀rọ̀ kan tó bá rí báyìí. Àmọ́ lórí eléyìí tí wọ́n gbé dání yìí, ìyẹn nípa títa àwọn ilé 753 housing units, ìyẹn odidi ìlú kan tí gómìnà àpapọ̀ báǹkì ilẹ̀ wa tẹ́lẹ̀ Central Bank of Nigeria Godwin Emefiele ìjọba serious pani. Wọ́n fẹ́ ta ilé náà ní kíákíá. Àmọ́ Emefiele ti bẹ́ jáde o. Wọ́n lọ́kùnrin náà ń sunkún ni o. Ariwo tó sì ń pa ni pé láì kú òun nígbà tí kìí ṣe pé wọ́n ti gbé òun sin, ẹnìkan kò lè ta àwọn ilé òun lẹ́yìn òun nítorí a kìí ṣúkú alààyè. Bí olóde ò sì kú, ó díẹ̀ kò gbọ́dọ̀ hùgbẹ́gi. Emefiele ti fárígá o. Ó ní ẹnìkan kò gbọ́dọ̀ ta ilé òun, bẹ́ẹ̀ lẹ́nìkan kò gbọ́dọ̀ rà á. Bẹ́ẹ̀ èèyàn bá rà á bí ìgbà tó fowó ara ẹ̀ ra sẹ́ńdẹ́ ni o, ọjà ọ̀ràn. Wọ́n lọ́kùnrin náà máa ń ṣomi lójú gan ni pé bó ti kó àwọn lọ́ọ̀yà jọ bẹ́ẹ̀ ló kó àwọn òǹpìtàn Ifẹ̀ pé bí apá àwọn lọ́ọ̀yà kò bá ká kinní ọ̀hún, apá àwọn alálẹ̀ yóò kà á. Ó ní àwọn iṣẹ́ tí òun fòógùn ojú òun ṣe ni. Báwo níjọba yóò ṣe wá gbẹ̀yìn òun ta dúkìá òun? Bẹ́ẹ̀ kìí ṣe pé ìjọba fẹ́ ta dúkìá Emefiele bẹ́ẹ̀ o. Àlàyé tí wọ́n ń béèrè lọ́wọ́ ẹ̀ tí kò rí ṣe ló fẹ́ mú ilé náà bọ́ lọ́wọ́ ẹ̀. Ìjọba ń sọ fún un pé ilé tá a bá fi tọ́mọ ni ìrì ni yóò wò. Wọ́n ń béèrè pé níbo l'Emefiele ti rówó. Iṣẹ́ kí ló ṣe tó fi kó irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jọ? Ìjọba sì lẹ́tọ̀ọ́ láti béèrè bẹ́ẹ̀ torí láti bí ọdún rẹpẹtẹ sẹ́yìn àwọn ni wọ́n gbà á síṣẹ́ tí wọ́n ń sanwó oṣù fún un. Kó sì tó wọ iṣẹ́ náà, àwọn mọ iye tó ní àti àwọn ohun tó ní. Bí owó ẹ̀ ṣe wá yarọ lásìkò tó ń ṣiṣẹ́ ìjọba ni kò yé àwọn. Ohun tíjọba sì fẹ́ mọ̀ nìyẹn. Wọ́n ní kó ṣàlàyé nítorí lásìkò tí wọ́n fi ń ṣe olórí báǹkì àpapọ̀ yìí tó jẹ́ òun ni Alpha and Omega ní Central Bank of Nigeria, àwọn owó kan sọnù nílé iṣẹ́ náà, àwọn owó dọ́là ńláńlá. Nígbà tí wọ́n sì gbé máṣíìnì tí wọ́n fi ń wá owó náà kiri, àpò Emefiele ni wọ́n ti bá a. Ọ̀tọ̀ ni wọ́n rí mílíọ̀nù 17 dọ́là kan. Ọ̀tọ̀ ni wọ́n rí 375 mílíọ̀nù owó pọ́ùn. Ọ̀tọ̀ ni wọ́n rí mílíọ̀nù 2 owó dọ́là míì. Bẹ́ẹ̀ làṣírí tú pé 593 ní báǹkì tí Emefiele ń kó owó tó bá jí pamọ́ sí ní US, UK àti China. Àwọn owó tí wọ́n bá lọ́wọ́ ẹ̀ yìí ló jẹ́ kí wọ́n mọ̀ pé níṣe ló ń fowó àbúṣe àbúlálejò. Kò yàtọ̀ sí bí ìgbà tí wọ́n fi ológbò ṣọ́ ẹran díndín tó wá ń sọ kinní ọ̀hún sẹ́nu kálókáló. Ṣèkànkò mí ọmú méjì kóra ẹ ló ń ṣe ní gbogbo ìgbà tó fi wà lẹ́nu iṣẹ́ ìjọba. Ohun tí wọ́n ṣe gbẹ́sẹ̀ lé àwọn ilé ọ̀hún tí wọ́n sì fẹ́ tà wọ́n nìyẹn. Ohun tó burú ni pé pásítọ̀ ni Emefiele ń pera ẹ. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ètò láti gba àwọn ilé yìí lọ́wọ́ ọkùnrin tó jẹ́ tó bá ti ń bọ̀ nílé ẹjọ́ ní gbá bíbélì mẹ́gbẹ̀ẹ́ báyìí, Emefiele wà láyé ó sì wà láàyè rere pàápàá. Àmọ́ níṣe ló mórímù tó fara ṣoko, kò fẹ́ kí ayé mọ̀ pé òun ní kinní kan láti ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilé náà. Ó ti rò pé bí ìjà lọ bá ṣe bo òkúta bẹ́ẹ̀ náà ni wọn yóò ṣe fi sílẹ̀, pé kò sóhun táwọn EFCC tó ń sá kiri yìí yóò rí fi ilé òun ṣe. Àfi nígbà tí ilé ẹjọ́ dájọ́ lọ́jọ́ 28 oṣù kẹrin 2025 yìí tí wọ́n ní kí wọ́n gba gbogbo ilé náà lọ́wọ́ ẹ̀ kí wọ́n sì sọ wọ́n di tìjọba. Nígbà náà ni Emefiele sáré fò jáde àfi bí ọ̀pọ̀lọ́ tó ṣe ìṣìkó sómi gbígbóná tó ní àwọn ilé náà ó lọ́wọ́ òun nínú. Àmọ́ ilé ẹjọ́ kò dá lóhùn. Wọ́n ní kí àwọn EFCC máa kó ilé ọ̀hún lọ ní tiwọn. Àwọn EFCC náà kò dúró. Lógúnjọ́ oṣù karùn-ún yìí, ọ̀gá àgbà àwọn EFCC Ọlá Olúkóyèdé lọ bá mínísítà fún ètò ilé gbígbé nílẹ̀ wa Ahmed Dangiwa. Ó sọ fún un pé àwọn nìkan ni wọ́n lè ṣètò náà láì ní wàhálà nínú. Ó ní kí wọ́n mọ bí wọ́n yóò ṣe ta àwọn ilé náà ní kíákíá. Mínísítà Dangiwa náà kò dúró. Ní ọjọ́ ajé Monday ọjọ́ 26 oṣù karùn-ún yìí náà kíá ló ti gbé ìgbìmọ̀ ẹlẹ́ni 12 kan dìde. Ó sì sọ fún wọn pé àwọn ni wọn yóò ta ilé náà. Wọ́n sì gbọ́dọ̀ tà á ní ìbámu sí ohun tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fẹ́ ni. Nítorí Tinubu ti lóun ò fẹ́ ìwà ìbàjẹ́
bí wọ́n bá sì rí owó aráàlú kan tẹ́nìkan jí gbé gbà padà kí wọ́n mọ bí wọn yóò ti ṣe dá owó náà padà fáráàlú ni. àti pé níwọ̀n ìgbà tó ti jẹ́ owó aráàlú ni wọ́n jí tí wọ́n fi kọ́ àwọn ilé yìí kí wọ́n dá kinní náà padà fáwọn èèyàn ìlú ni. pàápàá àwọn òṣìṣẹ́ tàbí aráàlú tówó tó ń wọlé fún wọn lóṣù kò tó nǹkan. nítorí pé àwọn mínísítà àti EFCC ti wá ń múra láti ta ilé yìí, ìyẹn ló jẹ́ kí Emefiele bẹ́ jáde báyìí. ó ní wọn ò lè ta ilé òun o, kí ẹnikẹ́ni má sì ṣe rà á, nítorí kì í ṣe bẹ́ẹ̀ yẹn ni wọ́n ṣe ń ta ilé onílé. níbi tí ọ̀rọ̀ náà mú un lára dé lẹ́yìn tó ti dárò tó sì ti lami lójú títí tí kò rẹ́ni ṣe é ní pẹ̀lẹ́, àwọn ọlọ́yà ẹ̀ ló pé ó ní kí wọ́n máa sáré lọ lẹ́lẹ́lẹ́. etí wèrè ni tèkúté ilé, ìlàkọ̀sí kì í gbóhùn ọmọ ẹ̀ kó dúró, abiyamọ kì í gbọ́ ẹkún ọmọ ẹ̀ kó má dìde. ó ní káwọn lọ́yà yìí má dúró, kí wọ́n tètè gba ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ. ó ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bí ìjọba àti EFCC bá fẹ́ máa ṣe gàràgàrà, ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ni yóò bá àwọn dá sí, tí wọn yóò sì gba àwọn ilé òun padà fóun. ó ní adájọ́ tó dájọ́ yẹn àṣìṣe gbáà ló ṣe láti sọ pé kí ìjọba gbẹ̀sẹ̀ lé ilé òun. ó ní nítorí kíni, àbí kí lòun ṣe tẹ́nìkan ò ṣe rí jàre. torí bẹ́ẹ̀ ni lọ́ọ̀yà ẹ̀ ṣe sáré gbé ọ̀rọ̀ náà lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn. wọ́n ní kí wọ́n yà dáwọ́ ohun gbogbo dúró ní kíámọ́sá, ẹnìkan ò gbọ́dọ̀ ta ilé òun o, bẹ́ẹ̀ lẹ́nikẹ́ni kò gbọ́dọ̀ rà á, nítorí ẹjọ́ rẹpẹtẹ wà lórí ẹ̀. Emefiele ní òun ò mọ ohun tó kan adájọ́ tó dájọ́ náà, bẹ́ẹ̀ lòun ò mọ ohun tó ń kàn án lójú tó fi sáré fáwọn EFCC láṣẹ pé kí wọ́n gba ilé òun nígbà tó jẹ́ òun ti ṣàlàyé bí ọ̀rọ̀ ilé náà ti jẹ́ tẹ́lẹ̀. ó ní ṣùgbọ́n adájọ́ yìí kò gbọ́ ẹjọ́ àti àlàyé tí òun ṣe, ó kàn fi ọwọ́ kan dànù bí omi ìṣanwọ́ ni. bẹ́ẹ̀ ó yẹ kó gbọ́ àlàyé tòun náà. ohun tó bá sáà ń dunni ní pọ̀ lọ́rọ̀ ẹni, ológun ẹrú kú, aṣọ ẹ̀ jẹ́ ọ̀kan ṣoṣo. ó ní òun ti ṣàlàyé gidigidi, òun sì fẹ́ ṣe ọ̀rọ̀ múlẹ̀, àmọ́ kàkà kí adájọ́ gbọ́ kó gbà, níṣẹ́ ló dorí ìdájọ́ kodò tó ní ọ̀rọ̀ tòun kò tó pọ́n. bẹ́ẹ̀ òun lòun lọ̀rọ̀, ẹjọ́ òun ni wọ́n ń rò, báwo wá ni wọn yóò ṣe ní ọ̀rọ̀ tòun kò tó pọ́n nínú àwọn dúkìá tí òun fi oògùn ojú òun kó jọ. òun táwọn lọ́ọ̀yà ẹ̀ gbé lọ sílé ẹjọ́ kòtẹ́milọ́rùn nìyẹn, pé kí wọ́n yà tètè tún ẹjọ́ náà dá, kí wọ́n sì yún gọ̀gọ̀nù fún ọ̀dáwé, kí wọ́n fa mọ̀ọ́mọ̀lédógó lọ́wọ́, kí wọ́n bá òun gbé dúkìá òun. èèyàn kò sá gbọ́dọ̀ bá nitan kó fa nitan ya. lọ́ọ̀yà AM kò tó yẹ tó pẹjọ́ lórúkọ Emefiele sọ pé ohun tí adájọ́ tó dájọ́ pé kí wọ́n gba ilé Emefiele àti EFCC ṣe kò bófin Nàìjíríà tí 1999 mú rárá ni. lẹ́yìn tí wọ́n ti ṣe eléyìí tí wọ́n sì ti sọ pé àfi kí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tún ẹjọ́ yìí gbọ́ kí wọ́n sì yọ̀ǹda ilé Emefiele fún. àwọn lọ́ọ̀yà náà ṣẹ̀ṣẹ̀ wá ṣe kinní kan, wọ́n kọ̀wé sí mínísítà fún ètò ilé gbígbé ni. wọ́n ní kí mínísítà Ahmed Dangiwa rí i pé òun ò fọwọ́ kan ilé Emefiele o, òun kò sì tà á fẹ́nìkan, nítorí tí wọ́n bá tà á gbèsè burúkú ni wọn yóò padà fi jẹ, torí àwọn ti pe ẹjọ́ kòtẹ́milọ́rùn o, ó sì dìgbà tí ẹjọ́ náà bá parí kí wọ́n tó lè ṣe ohunkóhun. àwọn èèyàn Emefiele sọ báyìí fún mínísítà ọ̀hún pé ọ̀gbẹ́ni mínísítà, a gbọ́ pé ẹ ti ń ṣètò láti ta àwọn ilé tí ilé ẹjọ́ gbà fún EFCC. ẹ má ta ilé náà o, nítorí a ti pẹjọ́ kòtẹ́milọ́rùn o, a sì ti fún àwọn EFCC tọ́rọ̀ kàn níwèé. bẹ́ẹ̀ ni a ti gba ìdájọ́ pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ ṣe ohunkóhun lórí ilé náà títí ẹjọ́ kòtẹ́milọ́rùn náà fi máa yanjú o. nítorí bẹ́ẹ̀ ẹ dáwọ́ gbogbo ohun tí ẹ bá ń ṣe yìí dúró kó di wọ́n lò ó. bẹ́ẹ̀ ni àwọn lọ́ọ̀yà Emefiele kọ lẹ́tà sí mínísítà ọ̀rọ̀ ilé gbígbé tí wọ́n sì mú ìwé ìpẹ̀jọ́ tuntun lọ fún àwọn EFCC tí wọ́n ní àwọn ilé 753 yẹn ilé Emefiele ni o, kò sẹ́nìkan tí bá yímíyímí dumí, ẹnìkan kì í bá èṣù du ilẹ̀ oríta o, ẹbọ tí igun bá sì jẹ àjẹgbé ni. bẹ́ẹ̀ náà ni wọ́n kìlọ̀ fún àwọn aráàlú pé ẹni tó bá ra ilé tí ẹjọ́ wà lórí ẹ̀ tọ̀hún yóò jẹ̀ka gbẹ̀yìn ni o. wọ́n ní kó má di pé ẹnìkan fowó ẹ̀ ta kàlòkàlò tí kò pọ̀wó, kí kálukú ya kówó ẹ̀ dání ni o. ṣé Emefiele yóò wá jẹ àwọn ilé yìí gún ni àbí báwo? ọ̀rọ̀ yìí mà ti ń le ju bí a ti ń rò ó lọ o, nítorí wọ́n lóyìnbó ò kọ olè, àfara lòyìnbó kọ o. Ọláìwọlá Alága ló ṣe àtúnyẹ̀wò ọ̀rọ̀ Emefiele yìí fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. ẹ kú afẹ́rẹ́ yìí o.